ológun dúdú Nàìjíríà ọmọ Yorùbá tó láìpẹ́ tí mo sọ̀rọ̀ nípa arákùnrin ológun dúdú alábòsí ọ̀tá Ọlọ́run yìí mo láṣìírí ẹ̀ máa àṣírí ológun dúdú ti tú o wà lẹ́kùn sàrà Ọpẹ́yẹmí Abdulrasaq ẹ máa bá mi sí àprógámù ẹjọ́ torí tọ́lọ́hún ìṣẹ́jú tí mo ní òótọ́ nǹkan àṣírí ológun dúdú ti tú àṣírí ológun dúdú ti tú mo sọ fún yín náà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ mo ní bárakùnrin wèrè òpònú ìṣe máa ń jáde tí ọmọ yàkàyàkà àwọn lọ́balọ́ba rè àṣírí ẹ̀ ti tú lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ológun dúdú àṣírí ẹ̀ ti tú inna lillahi wa inna ilayhi raji'un. ẹ jẹ́ bá mi sí àprógámù yìí àṣírí ológun dúdú ti tú o gbogbo yìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa fitimáìsì Àgbàlá Gabriel ẹ alátìbọ̀tán dáadáa inshallah rahman ẹ aláti tẹ́ ẹ bá pé igba lọ́nà ẹgba Olódùmarè alágbára ọmọ fi ń ṣẹ̀sìn ni ológun dúdú ti tàṣírí ara rẹ̀ alhamdulilayi ìyálájẹ ìnira ò ní jẹ́ tiẹ̀ láíláí lórí ọmọ lórí ayé ẹ lórí iṣẹ́ ò ní kan tí ọ̀dà ìyálájẹ ààbò Ọlọ́run máa bá ń dájú lórí yín àṣírí ológun dúdú ti tú ẹ máa bá mi like ẹ máa share wò ó ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ìwọlá ìjófin méjì ti ń lọ lórí ẹ olórí burúkú tó ló pè ọ́ tó lọ ID nọ́mbà tó fi bóde tó ń sọ pé wọ́n ní wọ́n ń tú àwọn fámìlì bàbá Suebebe ó ní wọ́n ní wọ́n ń tú àwọn ọmọ ó bóde ọ̀fà kalẹ̀ ẹ̀yin olórí burúkú amóhùnsù níṣẹ́yìí ṣé wọ́n Ọpẹ́yẹmí Abdulrasaq ìyálájẹ ti pé ológun dúdú kọmọ pé láìfù ní ìyálájẹ wà Fẹ́mi tó jí àkọ́bí bàbá Suebebe ó ti sọ̀rọ̀ pé kò sẹ́ni kankan tó rán ológun dúdú ń sẹ́ àwọn ọ̀dẹ̀ complain lórí ètò ìgbésí ayé bàbá àwọn ọ̀dẹ̀ béèrè dúkìá kankan torí àwọn ọmọ yìí pé bàbá àwọn ló nílé ibẹ̀ ni wọ́n dẹ̀ ṣe bàbá àwọn sí ológun dúdú ìwọ nu Ọlọ́run kí lè fẹ́ gbẹ̀ látara pẹ̀ ní ayé Àgbàlá Gabriel la àti ẹ̀ máa wẹ̀rí ológun dúdú gan bí mùsùlùmí ni bí kìrìsìtẹ́nì ni bó ní ṣẹ̀ṣẹ̀ ni àmọ́ asúlù mùsùlùmát yawmal qiyamah gbogbo orin ẹ̀dá tó bá jí alábòsí inú òkùnkùn ni wọ́n máa lò látàyé dọ́run ológun dúdú àfìgbà tó kọ rẹ rù ọ́ ológun dúdú ọlọ́pọlọ dúdú onírìn ẹsẹ̀ dúdú oníwà dúdú ọlọ́rọ̀ dúdú ẹni tí ń jẹ dúdú aṣọ dúdú ló ń wọ̀ fìlà dúdú ló ń dé bàtà dúdú ló ń wọ̀. ìyálájẹ ti pe ológun dúdú lálẹ́ yìí kò mọ̀ pé live ni ìyálájẹ wà ìyálájẹ bí ológun dúdú lóore alábòsí ọmọ ní láti bọ̀tán dáadáa o wọ́n bí ológun dúdú lóore pé ta ló gbéṣẹ́ fún ológun dúdú sọ fún ìyálájẹ pé ẹnìkan ló pè wọn àmọ́ntàn ID nọ́mbà ẹ máa wọ láìfù tí òpònú àgbàlagbà iṣẹ́ o tí ń pòun lòun pẹ́ ti àwọn ọmọ bàbá Suebebe àṣírí ológun dúdú ti tú o ológun
lòun pẹ́ǹtì àwọn ọmọ bàbá Suebebe Fẹ́mi tó jí àkọ́bí bàbá Suebebe ó láwọn ọmọ sí kankan ó dẹ̀ kọ̀nẹ́ẹ̀tì gbogbo àwọn ìyókù ẹ̀ tí ẹjọ́ ń jí ọmọ Suebebe wọ́n láwọn ọmọ ẹni tí ijó lógun dúdú lè bèrè lẹ́pà wọn ránṣẹ́ ẹwẹ̀dá ẹwọ ọmọ ànẹ́bí Ádámù ẹwọ ayé àwọn aláwọ̀ dúdú ẹwọ ayé Nàìjíríà ẹwọ ètò ìgbésí ayé ilẹ̀ Yorùbá Àgbàlá ológun dúdú yìí yẹ ibi díẹ̀ o arrest a máa gbé ẹ ẹni tó olóòpẹ ọ tó fi ID number pè ẹ wà á present ẹ jáde ẹni tó sọ fún ọ pé Àgbàlá Gabriel gba 21 million wà á present ẹ jáde. Abisade Joshua àṣírí ẹ̀ ti tú ètò ọgbọ́ tó fi ń bi tó fi ní gbogbo ayé ọgbà ọlámọ̀rẹ̀ tó ń béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel pé inú Àgbàlá àti bàbá Suebebe ta ló nílé ilé tó mọ̀ pé ibẹ̀ ni wọ́n ṣe Suebebe sí ológun dúdú ò lè láti bọ̀ tán dáadáa. Nígbà tó ti ń yanu ẹ tó kó tó ń bú àwọn lọ́balọ́ba mo ti mọ̀ pé àtibọ̀tán rí ò lè dáa wàláì torí pé àwọn mẹ́ta lèèyàn gbọ́dọ̀ rí fín àwọn mẹ́ta lèèyàn gbọ́dọ̀ yájú sí àwọn orí adé gbogbo orin ẹ̀dá ìbáàjẹ́ àfà ìbáàjẹ́ pásítọ̀ ìbáàjẹ́ olówó ìbáàjẹ́ ọlọ́lá tí bá ti ń rí orí adé fín àtibọ̀tán rí ò lè dáa ẹ jẹ́ sọ reality fún yín gbogbo ẹni tí bá ti ń yàkàyàkà ọba aládé ọbẹ̀ bọba aládé sọ̀rọ̀ ọ̀fà pẹ́lẹ́kù àtibọ̀tán rí ò lè dáa. wàhùn lè amúni mí kùn ẹni tí bá ti ń fi ìgbésí ayé tiẹ̀ tí useless àwọn ìjọba àtibọ̀tán rí ò lè dáa. Ìkẹta gbogbo ẹni tí bá ti ń fojú downgrade àwọn ẹni Ọlọ́run ìmọ̀ àfà ọ̀ pásítọ̀ àtibọ̀tán rí ò lè dáa. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìlarákùnrin ológun dúdú ìmọ̀ ń ṣe. You see yourself. Fúnra ara rẹ náà lọ tàṣírí ààrẹ. Ológun dúdú ó ti padà jẹ káyọ̀ ọmọ pé alátẹnujẹ ni ọ́, ó jẹkújẹ ni ọ́, àrèbípa ni ọ́, aláìníláàkáyè ni ọ́, òpònú ni ọ́, dìdìrìn ni ọ́, ẹ̀gọ́ ni ọ́, òbílẹ̀jẹ́ ni ọ́, abínú ẹni ni ọ́. Wàlẹ́kùsà Wùmí Adéníyì àṣírí ológun dúdú ti tú o. Ìyálájé ti pè é kò mọ̀ pé láàfù ni ìyálájé wà. Àwọn ọmọ bàbá Suebebe wọ́n ti ṣe mítìn wọ́n dẹ̀ láwọn ọ̀rẹ́ ẹnì kankan. Wọ́n ní ìtọ́ pa bàbá àwọn àtàgbàlá Gabriel pọ̀ kò sí ètò mú wàhálà dá níbẹ̀. Kò dẹ̀ sí àṣẹkù owó kankan tó dàrú láàrin àwọn àtàgbàlá Gabriel táwọn ọmọ béèrè. Ilé tí Àgbàlá Gabriel lè kọ́ fún bàbá àwọn kò dàrú débi káwọn ọmọ béèrè. Ẹ̀gbọ́n tó lógun dúdú wí ni ológun dúdú ní ẹni tó pè wọ́n ID nọ́mbà ó lóun ọmọ ń tọ̀hún àtibọ̀tán alábòsí àdá. ولا يزيد الظالمين إلا خسارا. Alábòsí ò ní láti bọ̀tán dáadáa kankan òfò àti òfò ni ó gbẹ̀yìn alábòsí. Òfò àti òfò ni ó gbẹ̀yìn àti bọ̀tán alábòsí. Ológun dúdú àfìgbà tó kọ́ tí ò dálẹ̀ fáwọn ọmọ ẹ̀. Ológun dúdú ó dẹ̀ tún fi ìtàn búlẹ̀
fún àwọn ọmọ ẹ̀kú ètò tí fi ilẹ̀ tẹ́lẹ̀. Ọdẹ járáǹkì àwọn ọmọ rẹ ológun dúdú látara inú ni bí ni. Àáfàá ni mí tí mo fọwọ́ gbá ẹran tí ìṣègùn mùsùlùmí ni mí. Àmọ́ ọ̀rọ̀ Àgbàlá Gabriel kì í sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ àánú ni. Alábòsí ò ní jèrè, ẹ̀fọ́ àti bọ̀tán gbogbo ẹ̀yà alábòsí ò ní da. Ẹ̀rọ rẹ̀ kẹ́ ayé yín ni. Kì í ṣe pé ìwọ tẹ́ ẹ bá ti ń ṣalábòsí kò nídìí kó jẹ́nu ọmọ bí o. Ẹni ọba jẹ́ alábòsí kó bínú parẹ́ o. Try to kill yourself on behalf of yourself. Kill yourself on behalf of yourself if you alábòsí. Ológun dúdú ìwọ wá ní ìjọ Monday yẹn pẹ̀lú ògo tọlọ́hun lẹ́tà ọ̀rọ̀ lọ gbà kó tó dijọ́ Monday. Ó wá ní tó bá dijọ́ Monday òun àjọṣe wọn ṣàtúnṣe àtúnṣe kí ló fẹ́ ṣe ọkọ rẹ ti bàjẹ́ ọkọ àwọn ọmọ rẹ ti bàjẹ́ ọjọ́ ọ̀la rẹ ti dàrú. Even let me tell you that Ọlọ́run gẹ́gẹ́ bínú sí ọ lọ́wọ́lọ́wọ́ báyìí ológun dúdú Olódùmarè alágbára gẹ́gẹ́ bínú sí ẹ. Kí ló ń fitimẹ́sì ayé Àgbàlá Gabriel sí? Àwa mùsùlùmí ti wà tipẹ́, kìrìsìtẹ́nì ti wà tipẹ́, ètò Ọlọ́run arákùnrin kò tí ì sẹ́ni tọ́lọ́run ní tó tó bẹ́ẹ̀ yẹn. Anybody náà ń ṣàánú. Àwọn èyí tí wọ́n ń ṣàánú bẹ́nu mùsùlùmí, àwọn èyí tí wọ́n ń ṣàánú bẹ́nu kìrìsìtẹ́nì, ọ̀tọ̀ lórí ní tàgbàlá Gabriel ẹgbà fọlọ́hun. Gabriel Amusan ọ̀tọ̀ lórí lọ́rọ̀ ẹ̀ àṣírí ológun dúdú ti tú o. Ológun dúdú ó ń kọ ọsẹ rẹ lẹ o. Ológun dúdú o Ọlọ́run ń kọ ọsẹ rẹ lẹ o. Àwọn màláíkà méjèèjì wọ́n ń kọ ọsẹ rẹ lẹ o. Wọ́n ń kọ ọsẹ rẹ lẹ o. Ológun dúdú wọ́n ń kọ ọsẹ rẹ lẹ o. Àwọn màláíkà méjèèjì wọ́n ń kọ ọsẹ rẹ lẹ o. Ológun dúdú wọ́n ń kọ ọsẹ rẹ lẹ o. Oníbàjẹ́ òbílẹ̀ jẹ́yàn abanilókọjẹ́ wọ́n ń kọ ọsẹ rẹ lẹ o. Àwọn màláíkà méjèèjì wọ́n ń kọ ọsẹ rẹ lẹ o. Ológun dúdú mo jẹ́rìí ẹ pé ọ gbọ́dọ̀ jẹ́ tó Monday tó wà bọ́ọ̀dì láti tọrọ àforíjì èmi ọ̀sọ̀ kóòtù ló ti ro wọ́n máa sáfù ẹ níwèé ẹ̀yà fífi sún lóore yìí gbogbo ẹ̀dá tó lámì àánú ẹ̀dá ń jẹ́rù ọmọ abẹ́nibọ̀dì gbogbo àwọn tí a bá pìtì kọ̀dísàn mẹ̀kúnnù ẹ̀dá ń jẹ́rù ọmọ abẹ́nibọ̀dì. Ṣe tó ní jáde tí ó sì ó ṣe gbogbo irú àwọn tí ó wà bẹ́ẹ̀ tí wọn ò ṣe tí wọn jáde tí ó sì ó ṣe ìṣẹ̀dá àwọn tí wọn ò níyẹn máa ní lára. Sóòótọ́ ọ̀rọ̀ àmọ́ pé èèyàn mọ́sọ̀ òun ni. Àbòsí ò lérè. Kò sọ̀rọ̀ bí ìyẹn mọ́ fọlọ́nsọ́ Musa kò sọ̀rọ̀ bí ìyẹn mọ́ àtọ̀hún àtàwọn yẹn ti jọ lulẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. Ṣé ẹ ti gbọ́?
ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ìyẹn ti ló ti di percent nígbà tí wọ́n rí pé yẹn ti lọ náà ni ẹ fẹ́ gbé ọ̀rọ̀ bàbá Suebebe àṣírí ológun dúdú sì ti tú àwọn ọmọ Suebebe wọ́n láwọn ọ̀bẹ ní kẹ̀kẹ́ ṣe mítìn wọ́n ní ilé tàgbàlá Gabriel sì kọ́ bàbá àwọn kò dàrú àgbà náà sọ pé ṣe bàbá àwọn ló ní wọn ọ̀dẹ̀ náwó kẹ̀kẹ́ kù débi páwọn ń béèrè owó ológun dúdú lọpọlọ rẹ̀ ti dúdú lọ́jọ́rùú ẹnu rẹ̀ ò dúdú ìrìn ẹsẹ̀ rẹ̀ dúdú lọ́jọ́ wọn rẹ̀ ò dúdú ìṣe rẹ̀ dúdú oúnjẹ tó lógun dúdú jẹ ó dúdú aṣọ ọrùn rẹ̀ dúdú fìlà orí ẹ̀ dúdú bàtà ẹsẹ̀ rẹ̀ dúdú ọjọ́ lọ chéǹjì ọkọ ológun dúdú lọ chéǹjì ọkọ asúlẹ̀ mùsùlùmí àtúnyẹ ọmọ ní kíyàmẹtì. mo sọ fún yín pé àkàndé kìnìún Ọlọ́run làgbàlá Gabriel kìnìún Ọlọ́run làgbàlá Gabriel mo dẹ̀ ti wí tipẹ́ pé àgbàdo tá a bá rọ sínú ìgò ó dàwọ̀ mọ́jú fáwọn ẹdìyẹ oyin tá a bá rọ sínú ìgò ó ti dàwọ̀ mọ́jú fáwọn eṣinṣin àgbàlá Gabriel àwọ̀ mọ́jú ni fún yín ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí mo sọ mo ní mo dúró tán fún ni wàláhì tàláhì má uridu minkum jasa'an wala mi ìdẹ̀rẹ̀ tí kẹ́dà kẹ́kọ̀ọ́ kí mi lẹ́yìn kọba tó ní mi ó kí mi Islam ò júwe àbòsí fún wa Islam ò júwe fífẹ́ bí sólóore fún wa Islam ò júwe ọ̀tẹ̀ fún wa Islam ò júwe ìkà fún wa gbogbo tí mo kà á lẹ̀ Islam lẹ́yìn tó bá ṣe yóò jìyà ni why kí lèmi ó ṣe sí. ológun dúdú ó ti ń wò pò ní ti pé tó tún wì tó le jù káwá pàdúrú rẹ tó péré lélẹ́wì gbogbo ẹ̀yin eléwì ẹ lọ ìfẹ́ ti arákùnrin kẹ́ lọ chẹ́ẹ̀kì ọpọlọ ẹ̀ kẹlẹ́wì wá pé ẹnìkan fi ID number pé ń ó tọ̀ ní wọ́n bá ń sọ̀rọ̀ lónìí ẹ̀ sì gbẹ́jáde gìjà bí òkété elébè kan ṣé bẹ́ẹ̀ náà lọ́pọlọ rẹ wá dojú dé tó ní ológun dúdú ṣé bẹ́ẹ̀ náà lẹ́bí wọ́n pọ̀ tó ní tó ọ̀dẹ̀ torí tó ẹ̀jẹ̀ tó mu ọ̀dẹ̀ ń bẹ ẹ̀dẹ̀ ẹgbẹ́ ló kọjẹ́ tó ọ̀dẹ̀ mú fi díẹ̀ tóró ò lè mọ̀ dáadáa kọ́ ọ̀dẹ́rù rẹ dáadáa ìwọ náà lọ́wọ́ abóde tó wá wíwó tó wúrò ẹnìkan ló pè ọ́ ó tọ̀ lo ID number òní sọ̀rọ̀ fún ọ nígbà tó bá máa fi di Monday wo kó tó di Monday ó kò rí ó ti bàjẹ́ pátápátá tí ò ní látúnṣe àṣírí ológun dúdú ti tú o bí ṣe ń lọ là ń já sí ọgbọ kẹsẹ̀tì tiẹ̀ ló kùtà mọ̀ pílẹ̀ báyìí gbogbo yeye pátá tẹ̀rùnú àti fìtìmáìsì àgbàlá Gabriel fúnra Olódùmarè ọba tó ránṣẹ́ ní ọ́fíìsì fún yín. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching.
Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní ṣírin. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.